my brother inú níbí ni Ọlọ́run mọ̀ ṣe wá lẹ́yìn tí ó ní wàhálà ọkàn ẹ mọ̀ nígbà tí bàbá wa Muyideen Ajani bá lò kú n tó pilẹ̀ ọ̀rọ̀ yẹn gangan ọmọ kan bẹ tí máa bà mí lórúkọ jẹ́. ẹ súnmọ́ bí ẹ tún wá gbọ́ tuntun o ẹ tún wá gbọ́ àwọn àṣírí tẹ́ ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ tó ń wáyé tó ń ṣẹlẹ̀ láàrin gbajúgbajà oníwàásí Alhaji Taofeek Akeugbagold àti Alhaja Kafilat Kaola ìyá Kaola ṣe ìgbàgbé ṣe rántí àwọn aáwọ̀ tó wáyé láàrin Alhaji Taofeek Akeugbagold àti Alhaja Kaola lọ́jọ́sí tí Alhaja fi dèrò àtìmọ́lé tó fi dèrò ẹ̀wọ̀n nílùú Ìlọrin. Àwọn ọ̀rọ̀ kan jáde tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nínú fídíò tí mo fẹ́ mú wáyé lásìkò tí Alhaja Kaola tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ tó ń dáhùn àwọn ìbéèrè kan tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ Délé Adéyanjú tí ó ṣe fún ìyá Alhaja Kaola lórí ètò kan tí wọ́n pè ní Àgbàlẹ̀tù. Orí ètò yìí ni Alhaja Kaola ti tú àwọn àṣírí kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pàápàá jùlọ lórí àwọn ìdojúkọ tó ní ìpèníjà tó ní lórí ọ̀rọ̀ àti lọ́kọ àti bímọ. Nǹkan ṣẹlẹ̀ nínú ayé o. Àwọn ìrírí ìṣẹ̀lẹ̀ ìyá Kaola ó jẹ́ ká mọ̀ wípé kò sẹ́ni tọ́lọ́run ọba Elédùmarè dá tí ò ní àwọn ibi tó kù sí tó ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan. Ẹ wò ó kí n má pọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó kí ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí àwọn ọ̀rọ̀ àṣírí tí ìyá Kaola tú jáde lórí ètò Àgbàlẹ̀tù. Ẹ jẹ́ ká jọ wò ó ẹ jẹ́ ká jọ gbọ́. n tó pilẹ̀ ọ̀rọ̀ yẹn gangan ọmọ kan bẹ tí máa bà mí lórúkọ jẹ́ wọ́n ń pè ní Saidi Shittu ọmọ yẹn wá bẹ̀bẹ̀ wípé ẹ bó ń bẹ Alhaja Kaola gbogbo tó ń ṣe fún láyé kó forí jìn òun Olúwa nìkan sì lọ́ba tí bí èèyàn bí nǹkan kan bá ṣẹlẹ̀ lóòótọ́ gbogbo wọn lo ìgbésí ayé bíi kí ikú bẹ́ẹ̀ náà ṣe bà mí lórúkọ jẹ́ tó wọ́n blackmail me to the highest order wọ́n ṣe blackmail yẹn débi pé wọ́n expect pé ó ti yẹ kí Kaola ò kú àmọ́ lọ́wọ́n pa mí àlàáfíà mi ń pọ̀ sí ni ẹni ìwà padà wípé òun ò bá mi sọ̀tẹ̀ mọ́ ó wá pé Sheikh Labib ẹ mọ̀ gbọ́ àfa Labib Lágbàjì àfa yẹn ló wá pè mí àwa jọ sọ̀rọ̀ yẹn mo sì ní mo yọnu sí Taofeek wá ní kí ló dé tèmi ṣe lè yọnu sí mo ní kí ló dé kí là ń wá láyé ayé tá a mọ̀ gbà tá a kú ń bẹ̀ a kàn wá ń bí ayá bí lónìí anytime ní kú lédè mùsùlùmí eré ọ gbọ́dọ̀ dìyàn sínú ọmọlúàbí kì í di ẹgbẹ́ ẹ̀ sínú èmi bá wò ń bẹ̀ títí kò kí mi mọ́ mo bá pé kò ní gbé ìyẹn Taofeek Akeugbagold kò kí mi mọ́ lórí pé kẹ má gbẹ̀bẹ̀ nítorí pé ó ṣe lè mú ṣe lè gbẹ̀bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ wípé wàláì ẹ wá mọ̀ gbọ́ àwa wà níbi ọ̀rọ̀ ibi jìnnìsà bàbá wa Muyideen Ajani Bello mo wá bá gbogbo àwọn èèyàn ń bẹ̀ òun náà wà ń bẹ̀ gbogbo àwọn scholars mo bá wọn ń bẹ̀ ó wà láàrin wọn èmi pẹ́ díẹ̀ kí n tó dé mo ṣe wá dé ó sì máa ń yá mi lára láti tètè kúnlẹ̀ fún yàn mo bá kí o gba àwọn yẹn mo bá kúnlẹ̀ wọ̀ fún náà ló bá ní ìwọ ẹni tí mò ń sọ yìí èmi ni role model o èmi lọ̀gá ẹ̀ ó lè ju Taofeek ọ̀gá ẹ̀ ni mí Akeugbagold wàláhì tàlá èmi lọ̀gá ẹ̀ nínú ibi ó ti pé 40 years mo ti ń ṣe wá sí 1986 nínú ẹlẹ́ẹ̀kejì nínú ètò hajj èmi ni mo train ẹ̀ èmi mo sọ fún bí ó ṣe sọ̀rọ̀ hajj kìí ṣe mùjámọ́là èyí tó sì kẹta nínú ọ̀rọ̀ school èmi mo júwe fún ìgbà tó di chairman alálàájì èmi ni mo pè báyìí pé wá so fẹ́ mọ relevant lọ ó lóun fẹ́ iṣẹ́ ájì mọ́jọ́ gbà ọ́ lágbè dáwà
torí pé léyìí téèyàn bá ṣe tán àbùkù lèèyàn máa kàn bẹ́ẹ̀ tó o bá jẹ́ àfọ oníwàásí wàá lè stand má fi wá sílẹ̀ ọ̀gá ni mo jẹ́ fún òun náà mọ̀ pọ̀ ga òun ni mí ó wá sọ fún mi yàn ẹ̀ ó ní wọ wọ́n láfi tí wọ́n bá ń kíra lọ́rùn lókù wọ́n á ní Taofeek ó gbọ́. àwọn wo ló gbọ́. bàbá aṣíwájú gbọ́. tí wọ́n gbọ́ sí ti báyìí. bí tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aṣíwájú Alhaji Onímàálù ó gbọ́ ṣé ẹ̀yìn ọ̀gánú àwọn Nàkọ́míò chairman Nàkọ́míò ó gbọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn méjì tí mo lè dá bọ̀ tí wọ́n pọ̀ ń bẹ̀. ẹ sọ pé ọ̀gá lẹ jẹ́ sí wọn ẹ tún kúnlẹ̀ fún wọn. mú láti kúnlẹ̀ torí pé obìnrin lèmi kò sẹ́ńtì mi lè kúnlẹ̀ fún kò sẹ́ńtì mi lè kúnlẹ̀ fún wàláhì bẹ́ẹ̀ ṣe wáyé tẹ́ ẹ bá ń kí mi orí ìkúnlẹ̀ lẹ́ẹ̀tì bá mi ó ti mọ́ mi láà bí ìyá mi ṣe train mi láti kékeré nìyẹn ó náà mọ̀ pọ̀ ga ni mo jẹ́ fún òun kò sí iye méjì ń bẹ̀ mo á sọ fún mo lóògùn òun ní làákàyè òun sọ fáwọn èèyàn pé òun ní kọ̀rọ̀ rẹ̀ ìwọ ń sọ fún mi pé tábà tún kíra ó dọ̀rùn kí là ń wá láyé tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ mí pé òun sọ fún mi pé òun ní kọ̀rọ̀ rẹ̀ nìyẹn nítorí kí ni òfin ní kí mi má torí pé mo forí jiyàn ọmọ ẹ ìwọ wá ní àní kíra mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ ní tí mo ṣẹ̀ sí náà nìyẹn o ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ sí nìyẹn o ló bá lóun ṣù mí sí kóòtù ti jẹ́ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn ni ó wà lọ́kàn mi tí mi lọ France irú time bí mi wá bí mi ní France mo ní mi kì í ṣẹgbẹ́ rẹ̀ nù bíbí nínú ọ̀rọ̀ sísọ mi kì í ṣẹgbẹ́ nínú ìjà àfa authority tèmi ju tiẹ̀ lọ wọ́n lè ti bẹ̀rẹ̀ bọrí ńlé tiwọn ńlé tiwa wọn ṣẹ́ bọrí authority lókè ní mí alhamdulillah n tó bínú tẹ ṣù mí sí kóòtù nìyẹn. kí ni ẹjọ́ tí wọ́n gbé lọ sí kóòtù pé wọ́n ṣe sùn ṣé torí pé kí wọ́n dáhùn ni. rárá ó ní pé mo bà òun lórúkọ jẹ́ ní France ǹjọ́ náà wo ni wọ́n gbà láti bò ó lórúkọ jẹ́ ó wà ń ka gbogbo ní tí mò ń sọ yìí òun náà lọ́wọ́ àkàlẹ̀ wọ́n sá mú ìwé yẹn wọ́n pè mí pé kí n wá ní Ìlọrin mo bá lọ Ìlọrin bó bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan náà ebi n tó ṣe bí police station wà níbí ilé ẹjọ́ wà ní Ìbàdàn bí ọba ti gbé mi lọ ilé ẹjọ́ ti Ìbàdàn Ìlọrin ò kì í ṣe ilẹ̀ Yorùbá north ò ní Ìlọrin wà but nítorí pé inú ayé tá a wà ayé kèké àbòsí ni nígbà tá a débẹ̀ wọ́n á mú ọjọ́ mi pé ká pàdé ṣe tí mo ń sọ yìí ọjọ́ mi tí wọ́n mú yẹn mi tí ì dé Nàìjíríà mo wà ní Mẹ́kà yẹn èdè ìgbà tí èdìgbà bí nǹkan mo ti dé Nàìjíríà mo wá lọ ọjọ́ yẹn tá à ń lọ torí pé ohun tí mo sùn mọ́júmọ́ ọjọ́ náà bí ìgbà kéèyàn jà mọ́júmọ́ ni mo wá ń sọ fún gbogbo àwọn ọmọ tá a jọ wà ní mọ́tò mo ní wàláhì lílọ tá à ń lọ yìí kò súnmọ́ pé máa padà wọ́n ní kí ló dé torí pé ẹ̀kan máa ń bínú ni kò sí wàhálà ebi kankan sọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn kó tán ni ipe nítorí pé wọ́n lè jump court dá court lóhùn ọ̀kan nìyẹn nígbà tá a débẹ̀ lóòótọ́ àwọn lawyers yẹn wọ́n ti péjọ ní wọ́n bá lọ gbé projector wọ́n gbé wá wọ́n ní ẹni mo bu adájọ́ ǹjẹ́ bó ni wọ́n ní òkè kí ló fà á tí mi bá dájọ́ lóòótọ́ mo wà níwájú wọn adájọ́ lòun ò mọ̀ mí from Adams òun ò dẹ̀ rẹ́dì láti mọ̀ mí mo dẹ̀ retaliate. kí lẹ sọ fádájọ́. n tí mo sọ fádájọ́ ni pé ọ̀hún mọ̀ mí mi ì fẹ́ repeat ẹ̀ kán mọ́tò fi yan mọ́ mi dídáhùn yẹn kì í ṣe pé mo dáhùn ní rí mi rí ọ ìgbà tí mo délé tí mò ń fàbọ̀ ò ní mo dáhùn láfẹ́fẹ́ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n tún gbé projector wá ọ̀rọ̀ kan tí ń bẹ́nu àdìs ànábì tó ń bẹ́nu ìwé tó wà ńlẹ̀ tí ànábì táwọn èèyàn lọ bá ànábì yìí pé ta ni ó soríire jù lálìkíyàmọ̀ ànábì ní tíṣà ni ipe olóríire tí ó kọ́kọ́ rí àánú Ọlọ́run ó lè torí kò sí tí èèyàn lè fẹ́ jẹ́ láyé tíṣà ni ó ṣe sábàbí èèyàn ọ̀dà náà ta ni ò ní ráàánú Ọlọ́run ta tún ni ó soríire ó tún ní dókítọ̀ ṣe n kò ti di méjì tó sọ wọn á béèrè ẹlẹ́ẹ̀kẹta ipò dáa ta ló jẹ́ pé oríire rẹ̀ mì ànábì wa ni àwọn tí wọ́n já dájọ́ àtàwọn lawyers nítorí pé wọ́n máa sympathize wọ́n lè gbé àrífẹ́lẹ́bì wọ́n lè gbébi fálárì ọ̀rọ̀ yẹn mo wá fi sọ̀rọ̀ fáwọn èèyàn pé ṣùgbọ́n àwọn lọ́yà tí wọ́n bá fi ìbẹ̀rù Ọlọ́run lo ayé wọn tí wọ́n lò nílò pa wọ́n lọ bọ́lọ̀ níjọ́ kan
wọ́n ní sí nínú àwọn tí wọ́n jìyà. Wọ́n wá edit yẹn kúrò, wọ́n wá gbé bí mo ti ní dókítà ó ṣoríire, teacher ó ṣoríire, àwọn adájọ́ àti lọ́yà ó wọ̀nà. Bí adájọ́ yẹn ṣe bínú nìyẹn. Lẹ́yìn náà ó dúró lọ́ọ̀kan pé kò sí o, kò lè lọlé, èmi àti ẹ̀ dúró báyìí ni o, èmi àti Taofeek. Àwọn náà wà ń court. Ó wà ń court, àjọ dúró báyìí. Bẹ́ẹ̀ ni sọ wípé kò gbọ́dọ̀ lọlé o, wípé ó bóun ló kọjẹ́ ni, ó bóun ló kọjẹ́ ni. Ọ̀nà wo ni mo gbà bọ́ ló kọjẹ́? Wọ́n wá fi yùn ṣe ẹ̀rí fún adájọ́ pé kẹ́ ẹ lè mọ̀, wọ́n fi tiẹ̀ sílẹ̀, wọ́n wá mú yẹn, wọ́n fi gbẹ́rìí wá, òun wá dúró lórí pé wọ́n láti mú mi lọ sí prison. Gbogbo effort àwọn lawyers tèmi wọ́n ní rárá, wípé ti Taofeek làwọn ó ṣe. Wọ́n bá mú ìwé tí wọ́n fi kọ Taofeek versus Kaola síbẹ̀. Kò pẹ́ rẹ̀, a ti ròyìn pé a ti lọ sí kinní ní ọba handcuff dé, kódà wọ́n yọ lára ẹnìkan ní ọba kó sí mi lọ́wọ́. Mo ní wọ́n ti ẹ̀ tí kó sí mi lọ, mo ní ṣé mo dáràn ni, ṣé mo jalè ni, ṣé lórí kí n má bàa lọlé. Wọ́n ní no madam, stop it, ó láti tẹ ọwọ́ wa káwọn. Gbà mo mọ̀ yìí pé òwú náà fẹ́ ṣe, mo bá tẹ́wọ́ sí wọn. Ojú ẹsẹ̀ wọ́n ti arrange àwọn kámẹ́rà tó máa yà mí pẹ̀lú handcuff yẹn. Wọ́n dẹ̀ ṣe yẹn. Bá a ṣe wá dé ẹnu ọ̀nà prison, wọ́n ní kán máa gbé mi lọ. Bá a ṣe dẹ́nu ọ̀nà prison, ọkùnrin kan wá láti inú prison yẹn sọ pé alájà, ẹ kó ọwọ́ yín sínú hijab. Mo ti wá rí nínú ọkọ̀ tí wọ́n gbé mi sí, ọkọ̀ lọ́yà Akeugba Góòlù, ibẹ̀ wọ́n gbé mi sí. Ọlọ́pàá méjèèjì tó tẹ̀lé mi lọ prison, ọlọ́pàá yìí tó wà níwájú, òun ló ya fọ́tò yẹn. Ìgbà mo rí pé ó ti fẹ́ yà, mo ní brother, ẹ má worry ntí, ẹni ìwọ̀n ránṣẹ́ ni ẹjí ó jẹ́, ó fẹ́ ya fọ́tò. Mo bá na ọwọ́ sí báyìí. Ó ní ìgbà tí mo rẹ́rìn yẹn, torí mo ti mọ̀ yìí pé olórí ibú ò ní láti bọ̀ tán, mo mọ̀ pálábòsí ò ní láti bọ̀ tán. Èmi mọ̀ yìí pé wọ́n dọ́kítọ̀ ìṣe yẹn nítorí pé ó sáwù wọ́n láti bà mí lórúkọ jẹ́. Àwọn ọ̀nà prison, mo lọ jókòó. Nígbà tó dijọ́ kejì, ibi mo ń lọ gan nìyẹn. Wọ́n ní kán gbé mi wá, mo wà nú ọkọ̀ àwọn ará bẹ́ẹ̀. Bá a ṣe wá débẹ̀ yẹn, wọ́n ti ṣètò bail. Ipe alájà, ṣé wá rí bọ́n ṣe ń ṣètò bail yẹn lọ́wọ́. Taofeek ti arrange àwọn ọlọ́pàá míì, àwọn èèyàn ò jẹ́ 6 láti Àbújá, wọ́n mú ìwé dání. Dé pé tí mo bá ti ń jáde nínú kóòtù yẹn báyìí, àwọn yẹn náà tún na ìwé pé you are under arrest. Gbogbo àwọn olóríire tí ń bẹ́ẹ̀ yẹn ti rí, wọ́n á ṣe ètò bí mi ń ṣe ní bọ́ọ̀tà. Wọ́n á ní okay, ẹ láti gbé alájà Kaola padà sí Òkè Kúrà yẹn. Kò sí n tán lè ṣe wọn tó bẹ́ẹ̀ kan wá bá mi mọ́, torí pé wọ́n ti páàkì ọkọ̀ prison síwájú ta. Wọ́n bá mú mi, ìkànnú àwọn yẹn ló mú mi báyìí, a bá lọ wọnú mọ́tò yẹn. Mọ́tò méjì ni mo gbé pẹ̀lú ọkọ̀, wọ́n wá ń pariwo you are under arrest. Àwọn ọkọ̀ lọ bì kan, wọ́n tẹ̀lé wa débẹ̀ pé no, obìnrin yẹn làwọn fẹ́ mú, obìnrin yẹn ṣe bí wọ́n ti bẹ́ẹ̀lì ẹ̀ ń bẹ̀ yẹn, ó tún ní ẹjọ́ míì. Wọ́n bá gbé mi straight, a bá padà sínú ibẹ̀ yẹn. Mo jókòó sọ́fíìsì àwọn ọ̀gá yẹn. Àwọn ọ̀gá yẹn ń receive a series of calls. Ipe nǹkan kan ò gbọ́dọ̀ sóbìnrin yẹn o, mùsíbà kankan ò gbọ́dọ̀ sóbìnrin yẹn o. Ẹ má jẹ́ kí ra òrìn o, gbogbo dáadáa téèyàn máa ń ṣe sí yẹn ni ẹ ṣe o. Àwọn yẹn ti wà disturb, gbogbo tí ń bẹ ní kinní, wọn ò mọ tí wọ́n ṣe, wọ́n sà ń lọ wọ́n ń bọ̀, wọ́n sà ń lọ bá ń pàlájà, ẹ fẹ̀mí yín balẹ̀ o. Àwọn èèyàn yìí àmọ́ ń tẹ́ ràǹgbà wọn o, àmọ́. Àwọn yẹn náà tún wá jíṣẹ́ pé Akeugba Góòlù àtàwọn 5 míì, torí páwọn NGO kan wá láti Àbújá táwọn wá láyé ọ̀tọ̀. Ibi tán ti ń bá mi sọ̀rọ̀ yẹn lọ́wọ́, ibẹ̀ náà ti ní òkè, ẹ lọ sí state CID, ẹ lọ wò àwọn ni wọ́n ní ẹjọ́ yẹn, kí ni wọ́n pè lẹ́jọ́ sí. Ní ẹ wá rí orúkọ Taofeek, nítorí porúkọ ẹ̀ ń lọ ṣáájú, òun ti fún wọn ládéhùn, ó ti ní tóun ọ̀bá ti rí mi ṣe ń ṣùtà dúkìá àwọn yà wọn sí ni, àtorúkọ àwọn 5 míì, nítorí pé nǹkan yẹn ti die down.
ó ní ó jẹ́ kí n dá ọkàn márùn yẹn tẹ́ ẹ bá gbórúkọ márùn ìbá yà yín lẹ́nu wàláì ṣùgbọ́n ẹ lè dá ọlọ́run ọba àlékà mi ìfẹ́ dá wọ́n máa tún ní káwọ́là tún dé kò sí tẹ́nìkan lè ṣe fún mi nínú wọn o àfẹ́ni tí ó bá ṣàbúrú fún rẹ o àfẹ́ni tí ó bá ṣe rẹ o ṣe wá rí Taofeek yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àti mudiru markaz alọ́jọṣe tó gúnmọ́ ni wọ́n èèyàn rí òní wọ́n sí mi èèyàn rí lèmi náà sí wọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run lára mi tààrà lára mi mo sì máa ń pè wọ́n tí wọ́n gbé ìgbà míì náà tí wọ́n bá wò pé àkànfìlà ṣe wà dáadáa pẹ̀lú ògo ọlọ́run bẹ́ẹ̀ ni bí Taofeek bó ṣe rí ọ̀dọ̀ wọn wọ̀ báyìí ó poison mind wọn ni so wọ́n unite ṣe aburú pẹ̀lú mi ni ṣùgbọ́n ọlọ́run padà àánú ọlọ́run lé mi bá tààrà bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn.